ìgbàlà ìlágbára. Ògo yẹ ilé rẹ̀ o Jésù, ọba tó ṣògo ayé ìgbàlà ìlágbára. Ìyìn yẹ ilé rẹ̀ o Jésù, ọba tó ṣògo ayé ìgbàlà ìlágbára. Ògo yẹ ilé rẹ̀ o Jésù, ọba tó ṣògo ayé ìgbàlà ìlágbára. Ìmọ̀ yẹ ilé rẹ̀ o atóbejò, ìwọ tó ṣògo ayé mi dàtẹ̀pá fún mi. Ògo yẹ ilé rẹ̀ bàbá àgbà òye, ìwọ tó sọ mí dá ṣẹ́gun lórí ogun ayé mi. Ìyìn yẹ ilé rẹ̀ o Jésù, ọba tó ṣògo ayé ìgbàlà ìlágbára. Ògo yẹ ilé rẹ̀ o Jésù, ọba tó ṣògo ayé ìgbàlà ìlágbára. Ẹ̀tọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ̀tọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Olúwa o, ẹ̀tọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ̀tọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára o, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ̀tọ́ táyé ń pè yín lọ, ayérayé o, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ̀tọ́ táyé ń pè yín lọ, Ọlọ́run àwọn ọlọ́run, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára o, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Pátápátá o, ẹ̀tọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ọlọ́run ọ̀run ẹ̀tọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ̀tọ́ táyé ń pè yín lọ. Ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o, ẹ̀yin lọ́la o, ẹ̀yin lọ́jọ́ gbogbo bàbá mi o. Ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o, ẹ̀yin lọ́la o, ẹ̀yin lọ́jọ́ gbogbo. Ẹ̀yin lànà o, ọba mímọ́, ẹ̀yin lónìí o, ayérayé. Ẹ̀yin lọ́la o, Ọlọ́run ìyanu. Ẹ̀yin lọ́jọ́ gbogbo, alágbára ńlá.
ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o, ẹ̀yin lọ́la o, ẹ̀yin lọ́jọ́ gbogbo. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mo rè Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mo rè Jésù kó bá mi gbéga. Ẹni bá mo rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bá mo rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ẹ̀yin bá mo rè Jésù tó bá mi gbéga, gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Tó bá mi gbéga o. Hallelujah. Ẹ̀yin bá mo rè Jésù tó bá mi gbéga. Ẹni bá mo rẹ̀ tó bá mi gbéga o. Bàbá mi hallelujah. Jésù bá mi ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ọba tó gbọ́ igbe wa lọ́jọ́ gbogbo. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ọba tó fífẹ́ ọkàn wa fún wa nígbà gbogbo. Ẹni bá mo rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bá mo rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ẹni bá mo rè Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ẹni bá mo rè Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ẹni bá mo rè Jésù kó bá mi gbéga. Ẹni bá mo rẹ̀ kó bá mi gbéga. Ẹni bá mo rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ẹni bá mo rè Jésù kó bá mi gbéga. Ohun ayé kún fún ògo rẹ̀. Ohun ayé kún fún ògo rẹ̀. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ kéde ògo rẹ̀. Kí ni ó wá ṣe mí tí n ò ní lè máa júbà rẹ òrè ọ̀run? Ohun ayé kún fún ògo rẹ̀. Ohun ayé kún fún ògo rẹ̀. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ kéde ògo rẹ̀. Kí ni ó wá ṣe mí tí n ò ní lè máa júbà rẹ òrè ọ̀run? Ohun ayé pátá o, wọ́n kún fún ògo rẹ̀ ọ̀run. Ohun ayé pátá o, wọ́n sọ̀rọ̀ ògo rẹ̀. Àwọn ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ fìtì tó olóbì rẹ̀ hàn. Kí ni màá wá jẹ yóò tí n ò ní lè máa gbé ọ̀gá o láyé mi ọ̀run? Ohun ayé kún fún
ayé kún fún ògo rẹ̀. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ kéde ògo rẹ̀. Kí ni ó wá ṣe mí tí n ò ní lè máa júbà rẹ̀ òye? Ọlá rẹ̀ wọ̀ lásọ, ògo lásọ ìlẹ̀kẹ̀. Èyí lẹ́dùn lẹ́sìn, àwa mọ ìdí Elédùmarè. Ọlá o ẹ̀wọ̀ lásọ, ògo lásọ ìlẹ̀kẹ̀. Lẹ́dùn lẹ́sìn, àwa mọ ìdí Elédùmarè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ṣíṣe bàtà agbára lórí ayé mi. Nígbà tí mo wò sọ́tún tí mo wò sósì, mo wò wájú mo wò ẹ̀yìn, mo rí wípé kò sí ohun tó tọ́ sí mi ju kí n sọ wípé o ṣe lọ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ. Gbogbo orúkọ rẹ ga ọ, mo kí ọ, mo yìn ọ, mo sọ wípé o ṣe èyí fún títóbi rẹ, èyí fún agbára rẹ, èyí fún àánú rẹ, èyí fún oore-ọ̀fẹ́ lórí ayé mi. Àní mo wo wájú, mo wo ẹ̀yìn, mo wo ọ̀tún, mo wo òsì, mo wo gbogbo àyíká mi pátápátá gbogbo. Mo rí wípé kò sí ohun tó tọ́ sí mi ju pé kí n sọ wípé o ṣe lọ, nítorí pé dídára rẹ síbi kò náfiwé, dídára síbi kò náfijọ. Àwa márìndì ni ọ, ìwọ Ọlọ́run ọba lágbára tó fi títóbi agbára rẹ bá mi ṣe, tó fi títóbi agbára rẹ ràn mí lọ́wọ́ nígbà gbogbo. Èyí tó fi gbé mi ró, tó fi gbé mi ga, àyè tó fi mú kí àṣírí òkùnkùn kó bò nígbà kọ̀ọ̀kan. Olúwa ọmọ ṣe o, ológun jùlọ ọmọ ṣe. Èmi máa gbọ́ pé Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Mo gbé orúkọ rẹ ga bàbá mi, mo gba ọpẹ́ àti ìyìn. Ayé ní orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn. Títí èmi ò mọ ìyàn, àyè lèmi ò mọ gbórúkọ rẹ ga. O ṣé ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, Ọlọ́run àwọn ọlọ́run, àti olùjùlọ gba gbogbo ògo. Olúwa gba gbogbo ìyìn ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. À ń kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run, ìyẹn orin Dávídì, orí 118, ìyẹn 118, ẹsẹ̀ 21 dé 22, ìyẹn 21 dé 22. Mo bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ Ọlọ́run. Èmi ó yìn ọ́ nítorí tí ìwọ gbóhùn mi, ìwọ sì di ìgbàlà mi. Òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì igunlé. Amen. Ẹsẹ̀ bí ó sọ pé èmi ó yìn ọ́ nítorí tí ìwọ gbóhùn mi, ìwọ sì di ìgbàlà mi. Àkọ́kọ́, ìdí wo ló fi ní òun ó yìn Ọlọ́run? Ìdí wo ló sọ wípé èmi ó yìn ọ́? Nítorí wípé kí ni? Ó ké pe Ọlọ́run, Ọlọ́run sì gbóhùn rẹ̀. Èmi àti ẹ, ó yẹ kí ayọ̀ tiwa náà kó lè kún láti sọ wípé kí ni? Olúwa, èmi ó yìn ọ́, èmi ó sì tún mọ́ yìn ọ́, èmi sì tún yìn ọ́, èmi sì tún mọ́ gbé orúkọ rẹ̀ ga títí ayé àìnípẹ̀kun. Nítorí wípé kí ni? Òun gbọ́ ohùn mi. Ìgbà gbogbo lèmi àti ẹ là ń ké pe Ọlọ́run tó lọ́n gbọ́ títí wa. Kálukú wa ń ké pe Ọlọ́run bí ó ṣe wù ú, lọ́nà tó gbà wù ú. Ọlọ́run ò sí kí ni? Kò wo ọ̀nà tá a gbà ké pe àti bá a ṣe ń ké pe láti mọ dá kálukú lóhùn ní ìbéèrè rẹ̀. Níwọ̀n bá tí èèyàn bá ti jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé tó wò wọn Ọlọ́run alààyè, ọba ìdoríkodò kọ́ mọ ké pe, kò sí kan tó fẹ́ kan Ọlọ́run, ọba kásẹ̀ kan sókè kọ́ mọ fífò láti mọ fi ké pe, yóò gbọ́ tirẹ̀, yóò sì jẹ́ agbára àti ìgbàlà fún ọ, yóò sì jẹ́ agbára àti ìgbàlà fún ọ síbẹ̀. Àyè sì tún mọ jẹ títí ayé àìnípẹ̀kun. Kìkìdá yín pé kí ìwọ láti jẹ́ ẹni tí ó ń ṣe ìfẹ́ rẹ̀, òun kan ṣoṣo tí mọ́ mú kí Ọlọ́run kọ́ mọ́ gbọ́ títí ènìyàn àbí kọ́ mọ́ dá sí títí ènìyàn. Òun náà ni wípé kí ni? Kéèyàn sọ pé kò sí tí Ọlọ́run ó ṣe àbí òun gbọ́n ju Ọlọ́run lọ. So ó sì ní sọ pé ọgbọ́n ju Ọlọ́run lọ, kó a mọ̀ sọ wípé kí Ọlọ́run kó dìde fún ìrànlọ́wọ́ rẹ̀. Ètò fi mú tó sọ pé ọgbọ́n ju Ọlọ́run lọ, ó túmọ̀ sí wípé kí ni? Ìwọ gbogbo fún ara rẹ̀, ó ti tó ìjà ara rẹ̀ gbà nìyẹn. So fún díẹ̀ yìí, o ò ní dàtí ẹ mọ sọ pé ọmọ kan lẹkùn àbí mọ wá Ọlọ́run káàkiri mọ́ fún ìrànlọ́wọ́.
so èmi àti ẹ gẹ́gẹ́ bí ẹni tí ó fara rẹ̀ jìn láti mọ gbọ́tọ̀ láti mọ rí nínú ìfẹ́ ọ̀tọ̀ láti mọ ṣe ti Ọlọ́run ohun kan tí ó yẹ kó dá wa lójú tó yẹ kí ọmọ jẹ wá lógún ní gbogbo àní pé láti mọ yin Ọlọ́run lógo ẹ jẹ́ ká wò ọgbọ́n ti ti wá ní ọgbọ́n tèmi ni ìdáná ọ̀fà tó yẹ pé ní gbogbo ìrìn àjò ọjọ́ ayé wa gbogbo pátá láti gbà tá a ti bí ẹnì kọ̀ọ̀kan wá títí di ọjọ́ tuntun ní kò sí ohun tó ń dé bá wa tó kọjá ojú orí wa àbí ẹ̀mí wa ìyẹn tó jẹ́ bí wàhálà àbí ìpọ́njú àbí ìdààmú àbí ìṣòro lóòótọ́ a dé àwọn ìpele kan tó jẹ́ pé kí ni ó sún wa asókò gidi pé àmọ́ kan tí a lè ṣe mọ́ táwa gan sọ wípé ó ti tán bí àpẹẹrẹ èmi tèmi gẹ́gẹ́ bí ẹnìkan àwọn àkókò kan bẹ tó dé tí mo wò wípé kò sí kan tó kù mọ́ ju wípé kí ni kí ikú dé kí sì mọ bá tèmi lọ kí n mọ̀ pé mo ti ṣetán ayé ọ̀sán ju pé kí n mọ̀ sí wàhálà yìí débi pé mo sọ wípé kí n kú gan ọ̀sán ju wípé kí n tún mọ làwọn ìṣòro kọjá nítorí wípé mo sá sókè sísàlẹ̀ mo sá tó sùn kò sí ibi tí ń sà sí kò sí ọ̀nà àbáyọ kankan ṣùgbọ́n ní àkókò tí èmi sọ wípé ó ti tàn yẹn Ọlọ́run jẹ́ kó di mímọ̀ wípé kò tí tàn òun sì ń bẹ láàyè síbẹ̀ kí ìtẹ̀síwájú mo sì tẹ̀síwájú nínú tẹ̀síwájú lónìí kọ́ mo di ẹni ọ̀tọ̀ ìtò túmọ̀ sí wípé Ọlọ́run gbọ́ ti tèmi mo sì mọ̀ pé tí wọn náà bá ronú ara rẹ dáadáa tó bá ṣèṣirò dáadáa lórí ọ̀rọ̀ ayé rẹ ó rí wípé kíni Ọlọ́run ṣe kíni o ó ń gbọ́ títí ẹ náà nítorí wípé kíni ó rí pé àwọn àkókò kan bẹ tó jẹ́ wípé ìwọ gángan ti wò wípé kò sí kan tó kù ju wípé kíni kọjá ti gbà ká mú lọ ó ti dáwọ́lẹ̀ wípé ìjọba ṣẹlẹ̀ ní kò ṣẹlẹ̀ ṣùgbọ́n níbi tó ti gbé dáwọ́lẹ̀ pé ìjọba ṣẹlẹ̀ tó gbé ṣẹlẹ̀ ibẹ̀ náà ni ó ti gbé rí tọ́nà ti gbé nìkan tìde láti jẹ́ ìtùnú fún ọ àbí láti mú kí kankan kó ṣẹlẹ̀ kó jẹ́ ìtùnú fún ọ dípò ẹkún òjẹni tí ó ń rẹ́rìn lóòótọ́ ohun tó ń fẹ́ kọ́ ló tì ọ́ lọ́wọ́ ohun tí mo fẹ́ kọ́ ló tẹ̀ mí lọ́wọ́ ṣùgbọ́n ìtura kan wọnú ayé rẹ ìtura kan wọnú ayé mi ní àkókò tó yẹ pé kíni ẹnì kankan wá sọ wípé ó ti tán so àwọn nǹkan wọ̀nyí òun ló ń sọ fún èmi àti ẹ láti jẹ́ kó di mọ̀ látọ̀dọ̀ Ọlọ́run wá wípé Ọlọ́run sì ń gbọ́ títí wa ó sì wà pẹ̀lú wa ó sì wà pẹ̀lú ẹnì kankan wa so ní bá ṣe wá tọ́ bá wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ wípé kò sí ohun kan tó kó ẹnì kankan wa kojú pé kíni ká jẹ́ ẹni tó ń fi gbogbo gbà yìn Ọlọ́run ká jẹ́ ẹni tó ń fi gbogbo àfẹ́mí ìmoore hàn sí Ọlọ́run nítorí pé kíni ó ń gbọ́ tiwa nígbà gbogbo ẹni tọ́lọ́run gbọ́ tiẹ̀ mọ́ ló ti tán fún ẹni tọ́lọ́run gbọ́ tiẹ̀ mọ́ ni ò sí ìrètí fún mọ́ ẹni tọ́lọ́run gbọ́ tiẹ̀ mọ́ òun nìkan ṣoṣo ní ẹni tó jẹ́ wípé kíni tó bá lè rí ọ̀nà àbáyọ láti lè sọ fún ikú wípé kí ikú kó wá pa àwọn kó tètè gba ọ̀nà rẹ̀ nítorí jẹ́ pé kò sì ní já sí ẹ̀ṣẹ̀ fún ṣùgbọ́n láyé pé kò lè ṣe é ṣe ni nítorí pé ìwọ tó bá fi tipá para rẹ̀ àtún jẹ̀bi yàtọ̀ sí wípé o ti ní ẹ̀bi kan lọ́rùn tẹ́lẹ̀ so òun tó mọ̀ sí pé kò sí bó ṣe fẹ́ le tó bó wà láì ṣe fẹ́ pọ̀ tó bó ṣe fẹ́ pin lẹ́mìí tó ọ̀gbọ̀rọ̀ tó ṣe kíni ọ̀gbọ̀rọ̀ tó ṣe kó pa ara rẹ̀ so nítorí pé Ọlọ́run gbọ́ tèmi àti ẹ nígbà gbogbo lọ́fà tó jẹ́ wípé kíni pẹ̀lú bí gbogbo nǹkan bó ṣe lè kókó tó bó ṣe ágágá tó àwa sì tún rọ́nà àbáyọ àwa sì tún ní àǹfààní láti lè mọ orí ohun kan tọ́ka sí wípé kíni mo sàn ju àwọn kan lọ ọ̀rọ̀ tèmi tún sàn ju àwọn kan lọ nítorí wípé kíni àárín àwọn kan tí wọ́n tún wà nínú ìnira wàhálà ìṣòro ìpọ́njú tó tún kọjá títí wa ìjọ pé títí wọn kò tiẹ̀ sí ìrètí mọ́ pàápàá ní ọba títí èmi àti tiẹ̀ ìrètí sì tún bẹ so àwọn tí kò sí ìrètí fún mọ́ pàápàá tí ẹ pé tí àgbẹ̀rẹ̀ tí kálukú wa bá wò táwọn gangan bá wò wọ́n rí pé kò sí ìrètí kankan mọ́ tí ẹ pé lóòótọ́ àti lódodo sí ni kò sí ìrètí kankan mọ́ àyàfi tí ọ̀nà gangan bá mú ìrètí padà wá so àwọn èèyàn wọ́n sì ń yọ Ọlọ́run lógo mélòó wá ní èmi àti ẹ ẹni tí ò lẹ́sẹ̀ ó ń fi ayọ̀ àti dídùn ó fi ń yọ Ọlọ́run lógo ó ń kọrin ó ń yọ Ọlọ́run lógo nígbà gbogbo ó ń jẹ́ kó di mímọ̀ wípé Ọlọ́run ló bá ara tí ó ń fi kálukú dára tó wù wípé ara tó wọ Ọlọ́run ló ṣe kíni ló fòun dá ó ń jó ó ń yọ̀ pẹ̀lú inú dídùn pẹ̀lú aráyá pẹ̀lú oríwó àyè tó sì ń kọrin yẹn tí ó ṣe kíni tó ṣe mú yangàn sí Ọlọ́run tó bẹ̀ débi wípé gbogbo àwọn tí wọ́n lẹ́sẹ̀ méjèèjì wọ́n sì ń jó pẹ̀lú ayọ̀ àti dídùn ìjẹ́ pé orin tí tó ń kọ gan lórí yẹn ẹni tó lẹ́sẹ̀ méjì gẹ́gẹ́ ò lè ṣe kíni kọ́ lé kọ́ tí ẹni tí ò lẹ́sẹ̀ méjì bá wá ń kọrin tó yọ lọ́rùn láti fẹ́ mímú rẹ̀ wípé òun dá gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run lábẹ́ ipò yòówù kó wọ̀ wá mélòó wá lèmi àti ẹ̀ta ní ẹsẹ̀ méjèèjì tó yẹ pé a lè sáré a lè fò a lè ṣe ohun gbogbo tó wù wá pẹ̀lú ẹsẹ̀ wa àwọn tí wọ́n lọ́wọ́ wọ́n fi ayọ̀ wọn hàn nígbàgbọ́ láti níwájú Ọlọ́run láti mọ ẹgbẹ́ Ọlọ́run ga
mélòó kí wá ló lè mọ̀ ṣe mí àti ẹ láti sọ wípé kí ni àníyàn Ọlọ́run lógo nígbà tí ọwọ́ wa méjèèjì ó sì wà níbẹ̀, àwọn kan wá pé àwọn apá wá pé gbogbo ẹ̀ à ń rí wọn lò láti mọ̀ fi ṣe ohun gbogbo tí ọba wù wá tá a bá fẹ́ ṣe. So èmi àti ẹ nítorí pé Ọlọ́run gbọ́ ẹtì ẹnì kọ̀ọ̀kan wa ló fà tó jẹ́ wípé àwọn kan wọ̀nyí ó ṣeé ṣe fún wa. Now ní àkọsí léèyàn gbọ́ mi oúnjẹ òun mu oúnjẹ tó ń jẹ tó mu sọ̀rọ̀ pé ọgbọ́n àti màtúrí rẹ ni no kì í ṣe ọgbọ́n àti màtúrí rẹ ló fi rí àwọn oúnjẹ ló fi rí àwọn omi ẹ mu òun sùn láyọ̀ àtàlàfíà ó tún jí bó jẹ́ jẹ́ wípé nínú ògbà tó fẹ́ sùn yẹn pẹ̀lú àìnítẹ̀lọ́rùn wípé ohun tó fẹ́ ọ̀tọ̀ lọ́wọ́ ló fi sùn ṣùgbọ́n oorun tó sùn yẹn má gbàgbé wípé kí ni ó ṣẹ̀ṣẹ̀ lo oògùn oorun kó tó sùn wọ́n ṣẹ̀ṣẹ̀ gún lábẹ́rẹ́ oorun kó tó sùn ó sùn láì múnira kankan dání nígbà tó tún jí ó tún jí láì múnira kankan dání wọ́n ṣẹ̀ṣẹ̀ gún lábẹ́rẹ́ kó tó rí pé ó jí wọ́n ṣẹ̀ṣẹ̀ lú ọkùnmọ̀ kó tó rí pé ó jí. So fún ìdí èyí Ọlọ́run gbọ́ àdúrà àti ẹni ló fi rí jẹ ló fi rí mu tó fi lè sùn nígbà tó wọ̀ tó sì ń jí nígbà tí ó wọ̀. So ìdí tó jẹ́ pé kí ni ó yẹ kí èmi àti ká lè mọ fọwọ́ gbọ́yà nígbà gbogbo wípé Ọlọ́run èmi gẹ́gẹ́ bí ẹnìkan o èmi yìn ọ́ èmi ó sì tún mọ yìn ọ́ títí láì àti láíláí nítorí wípé kí ni ọ̀ ń gbọ́ títí mi nígbà gbogbo èmi ó yìn ọ́ èmi ó sì tún mọ yìn ọ́ nítorí pé kí ni ọ̀ ń jẹ́ ìgbàlà fún mi tọ́lọ́wọ̀n bá jẹ́ ìgbàlà fún èmi àti ẹni tọ́lọ́wọ̀n bá gbọ́ tèmi àti ẹ̀kọ́ jẹ́ ìgbàlà fún èmi àti ẹni gbọ́ mi àwọn tá à ń bá ń fira wọn kò sí ara wọn tá a lè mọ̀ pé ní ẹgbẹ́ a kò lè mú wọn tẹ̀ gan ní ẹ̀ a kò lè sí kíni a kò lè mú wọn nítorí pé kìí ṣe àwọn tá a lè fojú rí ṣùgbọ́n àwọn alágbára nínú ẹ̀mí òkùnkùn ni wọ́n àwọn kan àwọn ogun inú ẹ̀mí ni wọ́n nítorí pé Ọlọ́run gbọ́ tèmi àti ẹ ló ń fà tí mo jẹ́ pé kíni mo fi ní pàtàgbà lórí ayé wa la fi ń borí wọn la fi ń ṣẹ́gun wọn à ń ké ní orúkọ ti Jésù Kristi ìjọba wọn ń fàya pẹpẹ wọn ń fàya àní gbogbo bílẹ̀ tí pè èrè wọn òòṣà wọn àti gbogbo ẹ̀bọra wọn pátá ó ń wóolu rẹ̀ ó ń gbilẹ̀ dàlú ó sì jó wọn pátá àtàwọn àtijọba wọn nítorí pé kíni Ọlọ́run gbọ́ tèmi àti ẹ ó sì jẹ́ ìgbàlà fún wa ni Ọlọ́run jẹ́ ìgbàlà fún èmi àti ẹ nípa pé ó ń gbọ́ títí wa iná lọ́fà tó yẹ pé kíni gbogbo ìrìn àjò tá à ń rìn à ń rí àríyè à ń lọ à ń bọ̀ lẹ́yàtọ̀ láfíà à ń wọkọ̀ à ń rinṣẹ̀ ibi kan kò dé bá wa tí ọba ṣe wípé Ọlọ́run gbọ́ tèmi àti ẹni èyí tí ó sì jẹ́ ìgbàlà fún èmi àti ẹni gbogbo bí tá à ń rí sí àmọye kòtò tí a ti gbé kalẹ̀ eléyìí bá wọn àmọye ètò tí wọ́n ti ṣe wípé bí a ṣe sùn yẹn a kò gbọ́dọ̀ jí mọ́ nígbà tá a sùn gangan tá a wà ní ojú oorun yálà lọ́sàn-án àbí ní alẹ́ àbí ní àgọ́ láàrin ọ̀gànjọ́ òru àbí ní àfẹ̀mọ́júmọ́ gbọ́ mi gbogbo iṣẹ́ oríṣiríṣi ni wọ́n ń ṣe ní àwọn ìjọba òkùnkùn yẹn nítorí pé àwọn ò fìgbà kan sùn nítorí iṣẹ́ ibi tí wọ́n ń ṣe àwọn agbénú ọ̀fà àwọn agbénú òkùnkùn tá ọ̀fà sínú mọ́lẹ̀ àwọn ènìyàn fẹ́ ni ṣùgbọ́n wọn kò ní pàtàgbà lórí ayé mi àti ẹ nítorí pé kí ni Ọlọ́run gbọ́ tèmi àti ẹ ó sì jẹ́ ìgbàlà fún wa nítorí pé akéèpé pé Ọlọ́run ìwọ ni olùṣàgùtàn mi pa mí mọ́ ó sì pa èmi àti ẹ mọ́ nítorí pé à ń ké lójoojúmọ́ Olúwa ṣùgbọ́n ẹ̀ ti pè àbí òjìji rẹ̀ ní sápamọ́ sí gẹ́gẹ́ bí a sọ wípé ẹni tó jókòó níbi kan gbogbo ló mọ̀ gbé àbí òjìji Olódùmarè Ọlọ́run sì jẹ́ kí ni ó sì jẹ́ ààbò fún èmi àti ẹ sọ ìtumọ̀ sí wípé kí ni èmi àti ẹ ó yẹ ká lè mọ̀ fi ayọ̀ àtúndì láti mọ̀ fọwọ́ gbẹ̀yà nígbà gbogbo níwájú Ọlọ́run pé Olúwa Ọlọ́run ẹlẹ́dàá èmi ó mọ yìn ọ́ èmi yìn ọ́ èmi ó sì tún mọ yìn ọ́ èmi yìn ọ́ èmi ó sì tún mọ yìn ọ́ èsì tún mọ gbé ọ̀gá ní gbogbo ọjọ́ ayé mi nítorí pé ìwọ ń gbọ́ tèmi ó sì ń jẹ́ agbára fún mi so nítorí pé Ọlọ́run jẹ́ ìgbàlà fún èmi àti ẹ láfi lè rí jẹ láfi lè rí mu láfi lè rí náà láfi lè rí aṣọ wọ̀ láfi lè rí bàtà wọ̀ láfi lè bẹ́pẹ́ gbé báwọn yẹn ti lè pọ̀ tí wọ́n kẹ́gàn tí wọ́n yẹ̀yẹ́ wa tí wọ́n wọ wá lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n Ọlọ́run ṣe wá ní pàtàkì egunlé nínú ẹsẹ̀ kejìlélógún ó ní òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni yóò di pàtàkì egunlé gbọ́ mi tó bá ronú dáadáa tó bá wáyé rẹ̀ dáadáa ó rí wípé kí ni gbogbo ibi tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ gbogbo ibi tí wọ́n ti gbé ta ọ́ nù gbogbo ibi tí wọ́n ti gbé kẹ́gàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ti sọ di pàtàkì níbẹ̀ débi pé àwọn tí wọ́n gan ọ́ yẹn àwọn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí rí ọ wọ́n sì bẹ̀rẹ̀ sí forí balẹ̀ fún ọ wọ́n bẹ̀rẹ̀ sí rí ọ wọ́n bẹ̀rẹ̀ sí kan sára sí ọ ó gbogbo àwọn tí wọ́n fi ọ́ gégùn tí wọ́n fi ọ́ rè yẹn wọ́n ti di ohun tí ẹ pé wọ́n mọ̀ rí ọ wọ́n sì mọ̀ sùn lẹ́lẹ̀ tẹ́ pé ọmọ ogun orí wọn kọjá nítorí pé kí ni Olúwa ti sọ ní pàtàkì egunlé mọ́ wọn lọ́wọ́ ìdí ni wípé kí ni Ọlọ́run ti mú kúrò ní ipò táwọn rò wípé àwọn gbàgbé rẹ̀ sí àwọn sọ pé o ò lè jẹ́ ènìyàn kò síbi tó lọ àwọn sọ wípé o ti tiẹ̀ ti parí ṣùgbọ́n Ọlọ́run sọ pé tí o ti parí èmi lónìí òkúta táwọn ọmọlé kọ̀ sílẹ̀ tó di pàtàkì egunlé
bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni wọ náà ní àná kí ni àwọn ń sọ nípa tèmi ẹnu wo ní òfìsọ̀ tá ló fẹ́ gbọ́ tí tá ló fẹ́ bá mi ṣe ṣùgbọ́n lónìí àwọn tí àwọn èèyàn ń fowó wá káàkiri láti bá sọ̀rọ̀ àwọn yẹn ni wọ́n ń fi owó wá ìgbé káàkiri láti fi pé kí ni àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ Ọlọ́run ló ń bẹ nídìí rẹ̀ mímọ̀ ṣe mi kọ́ agbára mi kọ́ ọgbọ́n àti màtúyè mi kọ́ nítorí pé Ọlọ́run gbàdúrà tèmi èyí tí tó jẹ́ wípé kí ni èmi àti ẹ agbọ́dọ̀ mọ fọ́sọ̀ nígbà gbogbo wípé Olúwa èmi yàn èmi sì mọ yàn ó sì mọ gbórúkọ ní èmi ó sì mọ gbọ́ga nígbà gbogbo nítorí pé kí ni ìwọ lọ sọ mí di òkúta táwọn ọmọlé kọ̀ sílẹ̀ tó di pàtàkì gúnlé ọwọ́ náà tí wọ́n náà bá ronú ayé rẹ̀ dáadáa ó rí wípé ìwọ ní òkúta náà táwọn ọmọlé kọ̀ sílẹ̀ tó di pàtàkì gúnlé nítorí wípé kí ni ibi ìgbà kan àwọn èèyàn ti pa ó ti àwọn èèyàn ti dọ̀nù ìgbà kan àwọn sọ pé sọ ọjà mọ̀ kankan ṣùgbọ́n lónìí ìwọ tí wọ́n ní ọjà mọ̀ kankan ìwọ ni gbogbo èèyàn fẹ́ láti rí lónìí ìwọ ni gbogbo èèyàn fẹ́ láti gbóhùn rẹ̀ ó ṣeéṣe kó yẹ pé ọmọ wò wípé àwọn kan bẹ jẹ́ dísínkẹ́ mo tẹ̀ fẹ́ rí mi mo fẹ́ rí mi látàn gbọ́ mi wọ́n fẹ́ rí mi rẹ̀ látàn ṣùgbọ́n mọ́ gbẹ̀mí pé nígbà táwọn kan tó bá wọn fẹ́ rí mi rẹ̀ látàn yẹn àwọn kan sì bẹ jẹ́ pé kí ni títí wọn ìwọ làwọn fẹ́ Ọlọ́run ló gbọ́ tirẹ̀ ló sì jẹ́ gbàlà fún ọ tí èyí fi jẹ́ ṣiṣẹ́ kìí ṣe wípé kí ni ọ̀sán jà àwọn kan lọ so àwọn tí wọn ò fẹ́ rí mi rẹ̀ látàn yẹn títí wọn kọ́ lé ọkọ̀ wò ṣùgbọ́n tí àwọn tí wọ́n fẹ́ láti rí ọ tí àwọn tí wọ́n fẹ́ láti gbóhùn rẹ tí àwọn fẹ́ tí wọ́n ní dúdú láti mọ bá ọyọ̀ láti mọ súnmọ́ nígbà gbogbo àwọn yẹn ló yẹ kọ́ mọ wò láti mọ jẹ́ kó di mímọ̀ wípé kí ni lóòótọ́ àti lódodo òkúta táwọn mọ̀lẹ́ kọ́ sílẹ̀ tó di pàtàkì gúnlé ló jẹ́ lóòótọ́ àti lódodo òkúta táwọn mọ̀lẹ́ kọ́ sílẹ̀ tó di pàtàkì gúnlé òun ni mo jẹ́ níbi gbogbo ní àwùjọ gbogbo ní gbogbo ọ̀nà mi àti ní gbogbo ọ̀nà tiẹ̀ náà nítorí pé kí ni Ọlọ́run dára sí mi ó dára sí i so jẹ́ ẹni tó ń fi ayọ̀ rẹ̀ hàn láti mọ yọ̀rọ̀ nígbà gbogbo ó sò kẹ́kọ̀ọ́ láti mú yìí gbọ́ mi Ọlọ́run ti ṣe ọ̀run ìbùkún sílẹ̀ fún ọ Ọlọ́run ti gbé ọ̀gá ó ti bá ìwọ àti ìpèjẹ́ kò sí ìwà láti àmú àtúgbò gan fún ọmọ òun kan ṣoṣo tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ èmi àti ẹ̀ náà ni wípé kí ni ajẹ́ni tí ọmọ tó ń gbọ́ràn òun tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ èmi àti ẹ̀ náà ni wípé kí ni ajẹ́ni tó ń rìn nínú ìfẹ́ àti ní àṣẹ rẹ̀ kájẹ́ni tó ń lépa ìjọba Ọlọ́run dípò ìjọba títayé kájẹ́ni tí ó ti kí ni tó ń gbé nínú òtítọ́ àti nínú òdodo tó sì ń ṣe gbogbo gẹ́gẹ́ bí òun gangan ṣe fẹ́ ìyẹn ni pé kájẹ́ni tó ní ìfẹ́ àìṣẹ̀tàn ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ òdodo ká fi gbogbo kan gbogbo àyà gbogbo níwá gbogbo agbára wa ká fi fẹ́ òun Ọlọ́run alààyè ká sì fẹ́ ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa á rí pé tá a bá ti ń ṣe wọ̀nyí tá à ń jókòó níbi tọ́lọ̀ ní ká jókòó sí tá à ń dúró níbi tọ́lọ̀ ní ká dúró sí gbọ́ mi láti àkókò yìí lọ bẹ̀rẹ̀ láti inú oṣù kọkànlá yìí lọ ó rí i pé ayé rẹ̀ ò wà bákan náà mọ́ nítorí wípé kí ni Ọlọ́run jẹ́ agbára fún ọ ayé mi ò ní wá bákan náà mọ́ nítorí pé kí ni Ọlọ́run jẹ́ agbára fún mi ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ti mú wa kúrò nípò táwọn èèyàn rò pé a wà Ọlọ́run ti mú ẹnì kọ̀ọ̀kan wa kúrò ní ìsàlẹ̀ àwọn yẹn padà bọ̀ wá foríbalẹ̀ fún wa gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n Joseph sì foríbalẹ̀ fún gẹ́gẹ́ bí Jacob sì padà foríbalẹ̀ fún ẹ̀bùrẹ́ sí pé Esau bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ẹni tí wọ́n sọ pé a kò jà mọ́ kankan lánàá àwọn tí wọ́n sọ wípé tala jẹ́ lánàá àwọn tí wọ́n sọ pé kò sọ̀rọ̀ tàbí sọ lánàá wọ́n padà bọ̀ wá foríbalẹ̀ fún wa gbogbo bí tá a ti kọ̀ wá bẹ̀rẹ̀ láti ní oṣù kọkànlá lọ ajẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí kíni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí tí wọ́n sì mọ forí balẹ̀ fún nítorí pé kíni Ọlọ́run ti ṣe èmi àti ẹ lógo nítorí pé ọgbọ́ tiẹ̀ ọgbọ́ tèmi ọgbọ́ tèmi kankan wa ó sì já agbára fún wa ó ti yí ìta ayé àti sẹ́yìn padà so mọ̀ fi gbogbo bá sọ wípé Olúwa èmi ó yìn ọ́ èmi ó sì gbórúkọ rẹ̀ ga sì mọ ìyìn ní òtítọ́ àti ní òdodo so bó ṣe ń ṣe léyìí mo fi ń dán lójú wípé ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ yóò sì tún mọ́ dayọ̀ sí títí láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen. Orúkọ Jésù rẹ̀ mẹ́ta Olúwa mo mọ rírì títí obìnrin ní ayé mi torí pé wò gbọ́ tèmi nígbà gbogbo o sì tún gbọ́ tèmi o sì ń fàyè mi dára rere bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo mọ rírì títí bí àtàgbára àti ògo rẹ̀ lórí ayé mi o wípé ìwọ ń gbọ́ tèmi o sì tún gbọ́ tèmi o sì tún jẹ́ agbára àti ìgbàlà fún mi nígbà gbogbo láti máa dá mi láre ní gbogbo ọ̀nà ògo ní forúkọ rẹ̀ ìdí mo sọ wípé o ṣe ògo ìyàn láti pé ní forúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo gbórúkọ rẹ̀ ga
ayérayé mo gbórúkọ rẹ ga mo júbà rẹ mo ṣe ọlọ́ba àwọn ọba mo júbà rẹ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo sọ pé kábíyèsí rẹ ọlọ́run ayérayé ìwọ ọlọ́run ṣìyàn fẹ́ ó fún gbígbọ́ tí wọ́n gbọ́ tèmi nígbà gbogbo fún jágbá tí wọ́n jágbára fún mi nígbà gbogbo èyí tí wọ́n ṣe mí ní àní ògo nígbà gbogbo èyí tí wọ́n gbé mi ló tó ń gbé mi ga ní gbogbo ọ̀nà èyí tí wọ́n fi dára rẹ hàn sí mi nígbà gbogbo tó sì ń dá mi láre ní gbogbo ọjọ́ níwájú ìdẹ̀ gbogbo mo gbórúkọ rẹ ga mo sọ wípé o ṣe mo gbórúkọ rẹ ga mo fi àtọ́gbẹ́ forúkọ rẹ mo sọ wípé o ṣe bàbá mo sọ wípé o ṣe ọmọ ẹ̀mí mímọ́ gba ọkà sí i. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o tí wọ́n jẹ́ agbára fún mi nígbà gbogbo mo kí ọmọ ènìyàn mo sọ wípé o ṣe nítorí pé ojoojúmọ́ ìwọ̀n jẹ́ agbára fún mi ọ̀n jẹ́ ìgbàlà fún mi láti mọ tayọ láti mọ lékè àti láti mọ ṣàṣeyọrí ohun gbogbo rere tí mo bá dáwọ́ lé bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo gbórúkọ rẹ ká mo yọrùgbò mo sọ wípé o ṣe àní fún iṣẹ́ jágbára tó ń jágbára fún mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà mi nínú ìrìnàjò gbogbo nínú gbogbo tí wọ́n ń ṣe mo yàn ó mo gbórúkọ rẹ ká àní fún iṣẹ́ jágbára tí wọ́n ń jágbára fún tó ń ṣe àtìlẹ́yìn fún mi ní gbogbo ọ̀nà mi àní láti mọ tọ́ láti mọ lékè àní nínú gbogbo tí ìsìdáwọ́ lè mi láti mọ ní àṣírí ayọ̀ ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mímọ́ ayé rẹ bàbá gbà ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn èmi yàn ológo bàbá mo gbórúkọ rẹ ká ọmọ àtòbí mo sọ wípé o ṣe ológo jùlọ mo sọ wípé o ṣe olórọ̀fẹ́ mo sọ wípé o ṣe ní gbogbo ọ̀nà mo sọ wípé o ṣe ìyìn ògo ọlá àtúpẹ́ ní forúkọ rẹ ọpẹ́ ìyà tó gbé ní forúkọ rẹ. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èmi ẹni àná tá a sọ pé kò já mọ́ kankan lónìí ó sọ mí di pàtàkì láì wo ti ìwà búburú àti ẹ̀ṣẹ̀ àti èrò ọkàn mi tí ọ̀dà mo dúpẹ́ fún àánú wọ̀nyí tí mo rí gbà èyí tí ó fi ṣe mí di pàtàkì èmi táyé sọ pé kò já mọ́ kankan èmi táyé sọ pé kò jẹ́ kankan èmi táyé sọ pé sọ bó ni tèmi ṣe jẹ́ mo dúpẹ́ tó pé wọ́n ṣe mí ní pàtàkì àní níná àti ẹni ẹ̀yẹ ní gbogbo àti níbi gbogbo àìfún ìyẹn gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo gbórúkọ rẹ ká mo yọ ológo mo sọ wípé o ṣe èyí fún ìfẹ́ ńlá àti àánú àti ìrọ̀fẹ́ rẹ lórí ayé mi èyí tí wọ́n fi hàn sí mi àyè tó fi ṣe bí ní ẹni pàtàkì ẹni ẹ̀yẹ ni ẹni ọlá àní èmi ẹni àná táyé sọ pé kò já mọ́ kankan èmi ẹni àná tí a sọ pé ti tán fún èmi ẹni àná tí a sọ pé àníta ni ìwọ pò ní tiẹ̀ ṣe jẹ́ mo gbórúkọ rẹ ká bàbá mo gbórúkọ rẹ ká ọmọ mo gbórúkọ rẹ ká ẹ̀mí mímọ́ fún ìfẹ́ tó tayọ tó lè bẹ́ tó lójú wọn èyí tí wọ́n fi ṣe bí ní pàtàkì àní òkúta táwọn mọ̀lẹ́ kọ́sílẹ̀ tó di pàtàkì gúnlẹ̀ ògo ní forúkọ rẹ bá bọ́ ọmọ ẹ̀mí mímọ́ wọn ṣe o mo yẹ ológo tẹ́ pé níbi gbogbo àní ìwọ ṣe bí ní pàtàkì ìwọ ṣe bí ní ẹni ẹ̀yẹ àní èmi táyé ti pàṣẹ èmi táyé ti tànà èyí táyé mi ti sọ gbàgbé ó Olúwa tí wọ́n sọ pé tán fún àánú àti ìfẹ́ láàyè yìí o èyí tí wọ́n fi sọ bí dẹ́ni ìrà padà àní láti mú mi padà bọ̀ sípò láti sọ bí di pàtàkì ẹ̀jẹ̀ dẹ́yẹ nígbà gbogbo láti fi òfin tí gbogbo tí ń ṣe ẹ̀gá àtàbùkù ayé mi mo yìn ológo mo sọ wípé o ṣe mo gbórúkọ rẹ mo fọ pẹ́ yàtọ̀ forúkọ rẹ mo sọ pé kábíyèsí Ọlọ́run ayérayé ológo ti tẹ lẹ́rù ní mẹ́ta kan gba ọgbà àti ìlú orúkọ A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ sọ mí di mímọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àánú àti oore ọ̀fẹ́ ìdìbò béèrè fún o bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ ayé rẹ bàbá ṣàánú fún mi Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ bàbá bójú rẹ láti orí tẹ̀mí mọ́ rẹ wá Olúwa dárí gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi jì mí o Olúwa sọ mí di mímọ́ dárí gbogbo tí ìṣàṣedé mi jì mí Olúwa sọ mí di mímọ́ àánú àti oore ọ̀fẹ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí bàbá sọ mí di mímọ́ Olúwa dárí jì mí sẹ́yìn Olúwa sọ mí di mímọ́ tí gbogbo agbára tó fi jọrọ rìn nínú àánú àti oore ọ̀fẹ́ àní ìṣọlọ àti Jésù dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ àyè kìí A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àtàánú rẹ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì fi pa gbogbo tá a kọ nípa mi níbi ní búburú láì dára fi pa wọn rẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ ní ìṣẹ̀lẹ̀ àti Jésù àti ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì
fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ kí gbogbo tí ń ṣe iṣẹ́ ọ̀tá láyé mi ibikíbi tó bá kù sí kó bàjẹ́ pápátá kó sì run dànù kó mọ́ kù síbi kan láyé mi mọ́ ìyẹn pé káyé mi kó di mọ́ kó sì bẹ̀rẹ̀ sí fún togotogo ẹ̀jẹ̀ Jésù tó sàn ní káfá nípa àánú àti ìfẹ́ láti dá mi láre ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo níbikíbi níwájú ènìyàn gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bá bọ́ bẹ́ẹ̀ mi mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ àìní ìṣẹ̀lẹ̀ àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ ó ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì mo béèrè fún o ó yà fi pa gbogbo ohun tá a kọ nípa mi níbi ní búburú ní àdára fi pa wọn rẹ̀ kí ni àwọn kan tá a kọ nípa mi níbi ní búburú ní àdára èyí òwúkọ jẹ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì ó yà fi pa gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì ó yà fi pa gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì ó yà fi pa gbogbo rẹ̀ àìní ọ̀pọ̀lọpọ̀ àánú ó yà fi Jésù tó sọ̀rọ̀ pa gbogbo rẹ̀ àìní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì mo béèrè fún o nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ àti ìtẹ́ra ẹlọ́kàn àti Jésù àti ẹ̀mí mímọ́ ó yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ kí gbogbo tí ń ṣe àmì àìní òkùnkùn kí gbogbo tí ń ṣe àpá òkùnkùn àìní gbogbo tí ń ṣe iṣẹ́ ọ̀tá ìṣòkùnrin àmì àìní kíbi tó bá kù sí ó yà kó bàjẹ́ pátápátá ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì ó yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ó yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ó yà fi wẹ̀ mímọ́ kábàá nípa àtàṣẹ lórúkọ Jésù Kristi ayérayé bá bá àìní ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ àìní ìṣẹ̀lọ́kọ̀ àti Jésù àti ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfáàdì ó yà fi dá mi láre pátápátá ó yà fi dá mi láre pátápátá ní gbogbo ọ̀nà àìníbi gbogbo níwájú ènìyàn gbogbo ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì ó yà fi dá mi láre ṣe ó yà fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi dá mi láre ní ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ àìní ìṣẹ̀lọ́kọ̀ àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ bàbá ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfáàdì ó yà fi dá mi láre níwájú ènìyàn gbogbo níbi gbogbo àìní kíbi ó kò òfin ìdílé ayé ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi dá mi láre fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ó yà fi pa gbogbo tí ń ṣe ohun tá a kọ́ nípa mi níbi ní gbogbo lẹ́nu ẹ̀ fi pa àwọn ẹlẹ́pọ̀ bátá ó yà torí ògbà sínú ògbà ẹni orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ rin àrìn àtàrin rege ní gbogbo ọjọ́ ayé mi nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ ayérayé ò kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ rin àrìnyè àtàrin yege nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ju tàtẹ̀lé ọbẹ̀ láti inú oṣù kọkànlá lọ nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ayérayé bàbá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún Ọlọ́run ọ̀gá ògo Olúwa gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí èyí tí mo fi mọ́ rẹ̀ àríyìn àtàrí igi nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àìní ìdúta tẹ̀wá lọ bẹ̀rẹ̀ láti inú oṣù kọkànlá yìí lọ Olúwa ayakun fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́ Olúwa ìdúta tẹ̀wá lọ àìní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ àìní láti mọ́ rẹ̀ àríyìn láti mọ́ rẹ̀ àríyìn yege nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi bẹ̀rẹ̀ láti oṣù kọkànlá sọ Olúwa gbé wọ̀ mí sẹ́ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ ìdẹ́mi mímọ́ àti agbára ni mo bẹ̀rẹ̀ fún agbé wọ̀ mí lójijì ìdẹ́mi mímọ́ àti agbára mo bẹ̀rẹ̀ fún agbé wọ̀ mí lójijì ìdẹ́mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ lékè tí mo fi mọ ṣàṣọrí ayọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi ò fi mọ ṣe rere tí mo fi mọ tayọ tí mo fi mọ ṣàṣọrí nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi níbikíbi ó kò wù kí n lè dé láyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí ayérayé ò iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ fún agbé wọ̀ mí lódìdí atóbi jùlọ iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ fún agbé wọ̀ mí lódìdí èyí tí mo fi mọ tayọ èyí tí mo fi mọ ṣorere èyí tí mo fi mọ lékè èyí tí mo fi mọ ṣàṣọrẹ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní igun mẹ́rin àgbáyé ayé bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì ayérayé òwò àní tí mo fi mọ ṣorere tí mo fi mọ tàbí tí mo fi mọ lékè tí mo fi mọ ṣàṣọrẹ ayọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní gbogbo mẹ́rin àyàgbé kíbi tí owó kìí lè dé láyé nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àtagbára rẹ̀ sẹ́ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ àyà kún mi fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ àti òbí kún mi fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ ní orúkọ kún mi fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi mọ jẹ́ aṣẹ́gun tó dún aṣẹ́gun lọ nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi, níwájú gbogbo àwọn ọlọ̀tẹ̀ àwọn nǹkan ènìyàn, níwájú gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní Goliath, níwájú gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní òmìrán. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi mọ jẹ́ aṣẹ́gun tó dún aṣẹ́gun lọ, ìyẹn pé tí mo fi mọ ṣẹ́gun nígbà gbogbo, tí mo fi mọ borí ogun nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbikíbi yóò kó ogun ti dé, nítorí pé àwọn ègún, àwọn ìpè, àwọn ọ̀tá, àwọn òmìrán, àwọn Goliath wọ̀nyí wọn kì í tán, ojoojúmọ́ ni wọ́n tún mọ́ dìde ní ọ̀tun. So ní ọlọ́pàá tó rí pé Jésù sọ wípé ẹ mọ̀ gbàdúrà láì sinmi àti ní àìsàárẹ̀, nítorí pé kí ni èso ọ̀tá òdodo ni kò fìgbà kan sí mi, ó sì ń ké ramúramù nígbà gbogbo tí ń wẹ́ni tí ó pàjẹ́. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi já lágbára tó já lágbára nínú rẹ̀, láti mọ ìjásọ tó jáṣe lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú rẹ̀, ìyẹn pé tí mo fi mọ borí gbogbo tí jẹ́ ogun yìí kò tó lè mọ dìde sí mi ní gbogbo rẹ̀ ní ọ̀tún ní orúkọ Jésù. Yakun fún ẹ̀mí àtàgbára rẹ̀, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún olúwa mi dídí. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún mi dídí. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdá Ọlọ́run ayé agbóhùn mi dídí. Èyí tí mo fi lè mọ jẹ́ aṣẹ́gun tó dáṣẹ́ lọ nínú rẹ̀, àìlágbá tó jẹ́ agbára nínú rẹ̀, àìláti mọ borí gbogbo tí ń jẹ́ ogun, ègún, èpè àti májẹ̀mú rẹ̀ àti èso Sátánì àtàrí kérékèrè àti àwọn ọ̀tá Amẹ́ríkà ní ẹni bí nígbàkúgbà yóò kó wọn láti dìde ogun mìíràn. Bàbá ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ agbóhùn mi dídí. Àìláti mọ kọlù wọn, láti mọ lọ́wọ́ lólò, àìláti mọ ṣẹ́gun wọn, láti mọ borí wọn nígbà gbogbo ọjọ́ gbogbo. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lọ́wọ́ agbóhùn mi dídí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lọ́wọ́ agbóhùn mi dídí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ fún agbóhùn mi dídí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ ìjà sọ́tò dáṣẹ́gun àti agbọ́tọ́ ìgbọ́rọ̀ nínú rẹ̀ nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ ṣe Olúwa agbóhùn mi dídí. Gbogbo ọjọ́ àìmí akéèké mọ ìjà sọ́tò dáṣẹ́gun lọ́dún orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí a kì í jí lọ́wọ́, tá kì í dé lọ́nà, tá kì í gbógun tí, tá kì í yọ lẹ́nu. Ọlọ́run ayé kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tá kì í jí lọ́wọ́, tá kì í dé lọ́nà, tá kì í gbógun tí, tá kì í yọ lẹ́nu, èyí tá kì í fara ní ibi, tá kì í robi sí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún Ọlọ́run ayẹyẹ agbéwọ̀ mi dídí. Àtóbijù ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbéwọ̀ mi dídí. Ológo tó di ògo ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún agbéwọ̀ mi dídí. Èyí tí a kì í yọ lẹ́nu, èyí tí a kì í di nára, èyí tí a kì í robi sí, tá kì í gbógun tì, èyí tí a kì í di lọ́wọ́, tá kì í dé lọ́nà. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, ó yá sọ bí agbára nínú rẹ̀. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dàgbà agbéwọ̀ mi dídí. Èyí tí ẹ jẹ́ kí yọ, tá kì í nára, kì í gbógun, tá kì í dé lọ́nà, èyí tí a kì í gbé lẹ́nu tó Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ṣe. Ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún agbéwọ̀ mi dídí. Ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún agbéwọ̀ mi dídí. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbéwọ̀ mi dídí. Láti òkè bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, láti òkè bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, ó yá fi tún agbára àti àdúrà sí àmì lóògùn ní. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mọ ṣe rere ní gbogbo ọ̀nà lábẹ́ àkótí bó ti wù kó rí, bẹ̀rẹ̀ láti inú oṣù kọkànlá lọ ju tàtẹ̀yìnwá lọ. Olúwa gbé wọ̀ mí. Àní lábẹ́ àkótí bó ti wù kó rí, mo fẹ́ mọ ṣe rere ní, mo fẹ́ mọ tayọ, mo fẹ́ mọ lékèsà agbára àti ẹ̀mí mímọ́ láti mọ ṣe rere, láti mọ tayọ, láti mọ lékèsà ní gbogbo ọ̀nà lábẹ́ àkótí bó ti wù kó rí, bẹ̀rẹ̀ láti inú oṣù lọ ju tàtẹ̀yìnwá lọ. Olúwa gbé wọ̀ mí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayé bàbá ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ agbéwọ̀ mi lójijì. Àní láti mọ tàbí láti mọ lékè, láti mọ ṣeré, láti mọ ṣàṣọyọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo lábẹ́ bó ti wù kó rí. Àní ju àwọn ọjọ́ tó ti kọjá lójú àti ìwà lọ. Bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Àní ẹ̀mí mímọ́ àti agbára, àní láti mọ ṣeré, àní láti mọ tayọ, láti mọ lékè, láti mọ tayọ sá. Àní mo bèrè fún o. Àní láti ju àti ìwà lọ. Kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Àní àkọ́kọ́ mi nìyẹn. Àní láti mọ ṣeré, láti mọ tayọ, àní láti mọ lékè sá, láti mọ lákojú, láti mọ gbẹgbẹ, láti mọ tinú gbẹgà bọ́lùgbò. Oya ẹ̀mí mímọ́ àti mú kí ni kò ṣe fún agbéwọ̀ mi lódìdí. Ẹ̀mí mímọ́ àti mọ tayọ, àti mọ lékè, àti mọ ṣe rere, àti mọ ṣàṣọyọ̀ agbéwọ̀ mi lódìdí. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún fún agbára rẹ̀. Oya ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ agbéwọ̀ mi lódìdí ní orúkọ Jésù. Àgbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè rí gbogbo ẹ̀tọ́ mi gbà pátápátá, láti lè rí gbogbo ìpè mi, ògo mi àti rí gbà pátápátá, àti tàwọn ìran ìṣáájú tí mo rí lò láti gbé láti jí lọ ni, láti lè rí gbogbo ẹ̀ pátápátá. Olúwa gbèwọ̀ mi, àdúrà rẹ̀ dà. Àbá ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ̀yà gbèwọ̀ mi o, àyè láti lè gba gbogbo ẹ̀ pátápátá láì kù síbi kankan. Gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pé mi àti ogun àti ire mi, àyè tẹ́ mọ́ta àwọn ìran ìṣáájú tí wọ́n ti wò rí lónìí, àyè láti lè rí gbogbo ẹ̀ pátápátá láì kù síbi kankan. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, àyè ríró oṣù, àyè mo fẹ́ rí gbogbo ìgbà pátápátá láì kù síbi kankan. Bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ lọ, ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, àyè láti lè rí gbogbo ìgbà pátápátá. Gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ògo mi àti pé mi àti ire mi, tẹ́ mọ́ta àwọn ìran ìṣáájú mi, èyí tí wò rí lónìí, àyè bàbá ọ̀yà kún fún agbára, kún fún ìmọ̀ rẹ̀, kún fún agbára, kún fún ìmọ̀ rẹ̀, kún fún agbára, kún fún ìmọ̀ rẹ̀. Iná mi mímọ́ àti agbára rẹ̀ láti rí gbogbo ìgbà, ọ̀yà gbèwọ̀ mi. Iná mi mímọ́ àti agbára rẹ̀ láti rí gbogbo ìgbà, ọ̀yà gbèwọ̀ mi. Iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún o, ọ̀yà gbèwọ̀ mi lójijì. Ọ̀yà kún fún ẹ̀mí àti agbára rẹ̀ ṣe, ọ̀yà kún fún ẹ̀mí àti agbára rẹ̀, àtọ́jú kún fún ẹ̀mí àti agbára rẹ̀. Wọ̀ mí ní agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe, àyè láti lè rí gbogbo ẹ̀tọ́ yẹn gbà láì kù síbi kankan ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá mo ṣetán láti mọ kórè ayọ̀. Ọ̀yà mú ìlérí àti májẹ̀mú rẹ̀ ṣe ní ayé mi. Kí ìlérí àti májẹ̀mú rẹ̀ agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ nítorí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbé ga ju gbogbo orúkọ rẹ̀ lọ. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ dáwọ́ agbèwọ̀ mi láti mọ kórè ayọ̀ ní gbogbo ọ̀nà. Ìkórè ayọ̀ tó lóògùn jùlọ, tó ga jùlọ, tó tóbi jùlọ, tó kún fún oore gbogbo, tó bẹ̀ tí kò sẹ́ láti gbà débi pé àmọye gba àwọn ènìyàn lọ́nà gba ẹ̀rọ ènìyàn wọ́n sì máa jàǹfààní nínú rẹ̀. Èyí tí ayé tiwọn náà yóò sì mọ kún fún ògbà tí lóògùn rẹ̀ jẹ́ pé lọ́pàṣẹ ti tiwọn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti mọ gba ìyanu, wọ́n sì mọ ayé, wọ́n sì mọ kún fún ìgbàlà àti ògo rẹ̀. Bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ láti mọ kóòrè ayọ̀, ètò kún fún ògo, ọlá, ọrọ̀, wúrà, fàdákà, oore gbogbo pátá, mọ́tò, ilé, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayé bàbá àkókò ìkórè mi nìyí. Iná mi mímọ́ àti agbára rẹ̀, àyè láti mọ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀, láti mọ kórè ayọ̀ pátápátá, láti mọ kórè ayọ̀ níbi gbogbo, nígbà gbogbo tí màmá ṣe, àyè láìkù síbi kankan. Ìkórè ayọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ oore, ògo, wúrà, fàdákà, ọrọ̀, ilé, mọ́tò àti oríṣiríṣi àwọn oore ńláńlá nìyẹn. Bàbá ọ̀yà kún gbèwọ̀ mi. Iná mi mímọ́ àti agbára rẹ̀ ṣe, àyè láti mọ kórè ayọ̀. Ètò ìpè àkókò ìkórè mi nìyí o, ọ̀yà gbèwọ̀ mi o, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́, ọ̀yà kún fún agbára rẹ̀, ọ̀yà kún fún ẹ̀mí mímọ́, ọ̀yà kún fún agbára rẹ̀. Iná mi mímọ́ àti agbára mo bẹ̀rẹ̀ gbèwọ̀ mi lójijì, ọ̀yà iná mi mímọ́ àti agbára mo bẹ̀rẹ̀ gbèwọ̀ mi lójijì. Bàbá láti mọ kórè ayọ̀, ètò yẹ pé tó bẹ̀rẹ̀ tí kò sẹ́yìn láti gbà, àyètí ebi wípé àmọye gba lọ́dọ̀ àwọn ẹgbẹ́ ènìyàn, àyè wọ́n mọ jàǹfààní nínú rẹ̀, tí ayé wọ́n sì mọ kún fún ìgbàlà rẹ̀, tí ayé wọ́n sì mọ gba ìyanu tó gbòòrò, yóò sì mọ jẹ́ tẹ̀lé ayé wọn, tẹ́ pé nípasẹ̀ títí wọn náà àmọye gba àwọn ènìyàn èyí tí ó tún mọ rí ìgbàlà rẹ̀, tí wọ́n tún mọ jàǹfààní rẹ̀, tí wọ́n tún mọ rí ògo, tí ayé wọ́n sì mọ kún fún ògbàsí ògo rẹ̀. Bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀, àyè láti lè mọ rí kórè ayọ̀ kó lọ́pọ̀lọpọ̀, tó bẹ̀ tí yóò ṣẹlẹ̀ láti gbà ìkórè ayọ̀ tó kún fún ògo, ọlá, wúrà, fàdákà, oore gbogbo, àyè mọ́tò, ilé àti gbogbo òrò ńlá lánàá èyí tí ó ti rò ìtàn. Bàbá àyà kún fún ẹ̀mí àtàgbára láti mọ rí kórè yẹn kó wà, àyà kún fún ẹ̀mí àtàgbára láti mọ rí kó tó bá àkókò kórè mi nìyẹn, yà ilé ẹ̀mí àtàgbára láti mọ rí kórè yẹn kó yà gbówó mi lójú ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ọ̀yà ìrìn àjò oṣù kọkànlá, ọ̀yà sàn mí fún rere ayọ̀ gbogbo pátá. Ìrìn àjò oṣù kọkànlá, mo bá ọ sọ̀rọ̀, àṣẹ ni mo bá ọ. Ọ̀yà sàn mí fún ohun rere ayọ̀ pátá. Ìyẹn pé jẹ́ kí n rí ohun rere gbé ṣe lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀. Gbogbo tí ń jẹ́ ire, ọ̀yà fi bá mi ṣe, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ìrìn àjò oṣù kọkànlá, àṣẹ délé yìí o. Gbọ́ àní mo sọ̀rọ̀, mo báyà sí tó ká ti kọ́ nípa tèmi pọ̀, má láṣẹ lè mi ṣe. Mo wọ ọdún bá jẹ́ mọ́ àtàgbára ọ̀rọ̀ Ọlọ́run wà láyé lọ. Ọ̀yà àní bẹ̀rẹ̀ sí fi ohun rere bá mi ṣe. Ọ̀yà fi ohun rere ṣàn mẹ́. Ọ̀yà fi ohun gbogbo rere rọ̀ mí lọ́rùn láti ní, láti kojú, láti gbé ṣe. Ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìwọ rẹ̀ àjò oṣù kọkànlá. Ọ̀yà àní gbogbo tí jẹ́ ire ayọ̀, ire gbéga, ire ìdùnnú, ire àṣeyọrí gbogbo. Ọ̀yà fi bá mi ṣe. Ọ̀yà fi bá mi ṣe. Ọ̀yà fi bá mi ṣe. Ọ̀yà
nílò ẹ fi ohun àti fi àṣẹ oríire ràn mí lọ́rùn ṣe ọ̀yá àní fi ohun rere tẹ́ mi lọ́rùn ṣe àní fi gbogbo tí ń jẹ́ ohun rere ayọ̀ tó lóko tó ga tó tóbi ọ̀yá fi tẹ́ mi lọ́rùn àní ìwọ oṣù kọkànlá ìwọ ni mo ń bá wí o bọ́ọ̀rù olúwa lẹ́nu ní orúkọ Jésù Kristi ọ̀yá fi àní ohun rere tẹ́ mi lọ́rùn ṣe gbogbo tí ń jẹ́ ìrírí ayọ̀ àti gbéga jù kókó àti oríire ní gbogbo yẹn ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ̀dà ìfẹ́ fi bá mi ṣe báyìí ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ̀dà ìfẹ́ fi bá mi ṣe báyìí ní orúkọ Jésù fi bá mi ṣe ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo tí ń jẹ́ ìrírí ayọ̀ gbogbo tí ń jẹ́ ìgbéga ọ̀yá fọ̀dọ̀ mi ṣebùgbé padà sínú mi fọ̀dọ̀ mi ṣebùgbé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ohun gbogbo tí ń jẹ́ ìrírí ayọ̀ ohun gbogbo tí ń jẹ́ ìgbéga ohun gbogbo tí ń jẹ́ ògo ohun gbogbo tí ń jẹ́ àṣeyọrí oríire pátápátá ohun gbogbo tí ń jẹ́ ìbùkún àní gbogbo tí ń jẹ́ ìgbéga láti ilé mi láti tẹ̀lé láti ọ̀dọ̀ Ọlọ́run ààrẹ wa ní orúkọ Jésù ni mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀sọ̀ mi ṣe gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé ayé mi wá ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀dọ̀ mi ṣe gbogbo ní orúkọ Jésù jíjà tẹ̀yẹ ọ̀yá fọ̀dọ̀ mi ṣe gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mi wá ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀dọ̀ mi ṣe gbogbo ní orúkọ Jésù Kristi gbogbo tí ń jẹ́ ire ayọ̀ ìgbéga ìgbòkó àti oríire pátápátá ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀dọ̀ mi ṣe gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé ayé mi wá ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀dọ̀ mi ṣe gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ mi wọlé tọ̀ mi wá ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀dọ̀ mi ṣe gbogbo ní orúkọ Jésù Kristi ètò pé ìdààmú kì í ṣe tèmi ọ̀yá àní gbogbo tí ń jẹ́ ire ayọ̀ ìgbéga ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀dọ̀ mi ṣe gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mi wá ọ̀yá fọ̀dọ̀ mi ṣe gbogbo ọ̀yá wọlé tọ̀ mi wá ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ogun ayé mi ọ̀yá búyọ tán pátápátá nípa àṣẹ àti agbára Ọlọ́run alààyè ju ti àwọn oṣù tó ti kọjá lọ búyọ kò sì tán pátápátá bẹ̀rẹ̀ sí yọ tuntun ní ojoojúmọ́ ní ọ̀tun ju ti àwọn oṣù tó ti kọjá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ògo ayé mi gbọ́ Olúwa lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun ètò pàtàkì kọ́ nípa tèmi wípé àríkèmí kì í dìde àríkì tẹ ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ lèmi dé ògo Olúwa ṣe lára mi ojú táwọn oṣù tó kọjá lọ ìyá ìwọ ògo ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí tọ̀ fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun fún mi àní bẹ̀rẹ̀ sí gbóòrùn fún mi sẹ́ àní ní ọ̀tún ṣẹ̀tì wá lọ àní nínú àjò orí gbogbo ọ̀yá ní ojoojúmọ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun fún mi sẹ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí tàn ní ọ̀tún fún mi tí a ti wá lọ ọ̀yá bẹ̀rẹ̀ sí gbòòrò fún mi tí òun lọ́dọ̀ tí a ti wá lọ níbi gíga níbi òkè lá níbi ohun rere gbogbo pátá ní orúkọ Jésù Kristi ògo ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí ní tàn fún mi sẹ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ fún mi sẹ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí búyọ fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí gbòòrò sí fún mi ní ọ̀tún tí a ti wá lọ ní pàpàrà tí a ṣọ lọ́wọ́ ara yìí àìní orúkọ Jésù Kristi mọ́ padà ṣe ọ̀yá ògo ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí tàn bẹ̀rẹ̀ sí búyọ bẹ̀rẹ̀ sí farahàn àìní bẹ̀rẹ̀ sí tàn tuntun bẹ̀rẹ̀ sí yọ tuntun lójoojúmọ́ lóòrèlóòrè àìní ju táwọn oṣù tó ti kọjá lọ bẹ̀rẹ̀ láti àkókò yọ àti ní oṣù kọfẹ́ yọ ní orúkọ Jésù Kristi ìyá ìwògo ayé mi bẹ̀rẹ̀ sí yọ tuntun ọ̀yá bẹ̀rẹ̀ sí tàn tuntun bẹ̀rẹ̀ sí farahàn ní oṣù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi ọ̀yá àní mo súre sínú ayé yín o ayé yín ọmọ ìdíwọ́ ìdènà àti ìdàdúrà àti ogun àti ìkorò àti òṣì mọ́ ayé yín bẹ̀rẹ̀ sí ní fọ́ ní ògo ọ̀yá àkókò tó ẹ̀bẹ̀ sí jísà yomi fún mi báyìí ẹ̀bẹ̀ sí kàn mí lára kẹ̀bẹ̀ sí jísà yomi fún mi báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹgbọ́ gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ láti lẹ́yìn fún mi àyè láti ibi mímọ́ láti sóni wà gẹ́gẹ́ bí àṣẹ àti ọ̀rọ̀ Ọlọ́run aláṣẹ mo súnrẹ̀ ọ̀tún sínú ayé yín àyè mo tó tún òye ọ̀tún sínú ayé yín sẹ́ nítorí tẹ̀mí mọ́ Ọlọ́run alààyè wa nípa agbára àti máìtì mọ́ ọ̀rọ̀ Ọlọ́run alààyè pé ní orúkọ Jésù ayé yẹ ọmọ ìkorò ìdààmú ni àtúnṣe àti àtìpọ́njú àti kìrò nira kankan mọ́ òyà ní orúkọ Jésù Kristi kò sídìí wà jìnnà fún yín mọ́ ẹ̀bẹ̀ sí kàmí láti mọ ṣe mí lórí báyìí ẹ̀bẹ̀ kàmí láti mọ jísà ìwé fún mi ẹ̀bẹ̀ sí kàmí láti mọ ṣe mí lórí báyìí ẹ̀bẹ̀ kàmí láti mọ jísà ìwé fún mi àní ní orúkọ Jésù Kristi ọ̀yá alátakòkò yọ àní ohun tó máa ṣẹlẹ̀ tẹ́fì kàmí lára tẹ́fì wá mi rí tẹ́fì kàmí lára ọ̀yá kó bẹ̀ tí ní ṣẹlẹ̀ báyìí èyí tó rí pé kò sí ìdààmú fún ayé yín mọ́ kò sí ògùn fún ayé yín mọ́ kò sí ìdíwọ́ ìdílé fún ayé yín mọ́ ayọ̀ lẹ́nìkan kò ní pàtàgbàlú ayé yín mọ́ gbogbo tí ń ṣe ọ̀run ìṣeré àti bẹ́ẹ̀ àti gbogbo ó ṣe pápátá ní orúkọ Jésù Kristi ẹ̀bẹ̀ kàmí láti mọ jíṣẹ́ ìwé fún mi àyè láti mọ ṣe mi láti mọ gbó láti mọ gbéra gbogbo ẹ̀yin olórí aládùn olùrànlọ́wọ́ láti rìn fún mi láti bí mi láti ṣòro àgẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fi lọ́ọ́ ẹ̀bẹ̀ kàmí láti mọ jíṣẹ́ ìwé fún báyìí dípa gbàgbà ṣojú olóògùn àti olóògùn ọlọ́wọ́ àyè tó bẹ̀rẹ̀ tó dúró lè tó dúró agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀
gbogbo ẹ̀yin oníṣẹ̀bí a ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni píparun lẹ ó parun ẹ mú ẹ̀jẹ̀ náà mú yó bí ọtí wá dídùn ẹ sì jẹrẹ náà jẹrun nítorí pé ilẹ̀ gbígbẹ làwọn ọlọ́tẹ̀ gbé ǹjẹ́ mo rán yín lọ sí ilẹ̀ gbígbẹ mo rán yín lọ sí asálẹ̀ rẹ̀ àtẹ̀yìn àti gbogbo agbára yín ya ẹ kọjá lọ sílẹ̀ kẹ́ lọ mú ẹ̀jẹ̀ náà mú yó kẹ́ sì jẹrẹ náà jẹrun kẹ́ sì parun síbẹ̀ àdúrà rẹ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin ayọ́lẹ́nà nira fogunjáde ayé mi gbogbo ẹ̀yin ọ̀tẹ̀ ẹ̀yìn ka ènìyàn gbogbo ẹ̀yin tẹ́ ìpè àní oníjọba òkùnkùn ẹ̀gún ìgbà tí máa jẹ mọ̀ràn òòsà àti ẹ̀bọ́ra gbogbo àti sídìdì àti gbogbo ẹ̀yin tẹ́ ìpè àní èrè àní ìjọba yóò fàyàsẹ̀ àní wípé ilẹ̀ gbígbẹ lẹ́yìn ọ̀tẹ̀ gbé ọ̀yà àti gbogbo agbára yìí ní orúkọ Jésù ọ̀yà ẹ kọjá lọ sí ilẹ̀ gbígbẹ báyìí àní mo rán yín lọ sí ilẹ̀ gbígbẹ asálẹ̀ rẹ̀ ẹ kọjá lọ síbẹ̀ èyí tó ọlọ́run ti sọ̀rọ̀ ó ti fìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ olúwọ́lọ́ àmọ̀gò wípé àyẹ̀ ó mẹ̀jẹ̀ náà mú yóò bí ọtí wọ́n dúró ẹ̀sìn jẹ̀rẹ̀ àjẹrò ẹ̀bẹ̀rẹ̀ sí ìmọ̀jẹ̀ náà mú yóò ojú wá ti tún ẹ̀sìn bẹ́ẹ̀ ti jẹ̀rẹ̀ àjẹrò tẹ̀ àní kò sí oore ọ̀fẹ́ kankan fún yín mọ́ àánú kákó lórí ayé yẹn ẹ kọjá lọ sí ilẹ̀ gbígbẹ ẹ kọjá lọ sí àsálẹ̀ rẹ̀ àti gbogbo agbára yẹn ẹ lọ mú ẹ̀jẹ̀ náà mú yóò bí ọtí wọ́n dúró níbẹ̀ ẹ lọ jẹ̀rẹ̀ àjẹrò pátá níbẹ̀ kẹ́ ṣe gbèsè pátá nípa agbára àtàṣọlọ́ ọ̀hán ayé ètò bá ti fìdí rẹ̀ múlẹ̀ pé àní oṣù àtẹ̀jọ́ gbọ́dọ̀ wà láàyè iṣẹ́ àní ilẹ̀ gbígbẹ sí ayé yẹn àwọn sì bu ẹ̀jẹ̀ náà mú yóò bí ọtí wọ́n dúró níbẹ̀ bẹ́ẹ̀ yẹn sì yẹn rájọ ọ̀rọ̀ ọlọ́ọ̀bù fìdí rẹ̀ múlẹ̀ lórí ayé báyìí láti láti kúrò àti sílẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù rẹ̀ mẹ́ta Olúwa bó dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún etí rẹ̀ tí kò wò láti gbọ́ tèmi fún ọwọ́ agbára rẹ̀ èyí tí ọ̀tún fi ṣètìmí àti pé tó gbọ́ ọ̀tún jẹ́ agbára àti ìgbàlà fún mi ní ọ̀tún ó sì tún mọ jẹ́ títí lálẹ́ ànípẹ̀kun bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo ogun padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣe èyí tó pé ìwọ gbọ́ tèmi ní ọ̀tún èyí tí ẹ̀kọ́ wo láti gbọ́ tèmi ọwọ́ rẹ̀ kò sì kúrò láti bà mí èyí tó pé ìwọ ọ̀tún jẹ́ ìgbàlà àti agbára fún mi sí ní ọ̀tún àyè láti mú mi gbòòrò síjú àti wọn lọ bẹ́ẹ̀ láti wọn àjò oṣù kọkànlá yìí lọ àyè tí gbogbo ọjọ́ ayé mi láti mọ lékèsà láti mọ gbìyànjú láti mọ gbòòrò láti mọ dàgbà sí nígbà gbogbo nínú rẹ̀ nínú ọgbọ́n nínú mọ̀ náà ní mi sí rẹ̀ ògo ní forúkọ rẹ̀ nítorí pé ayé mi ti kó nígbà kan náà ayé mi ti di ọ̀tún agbára àní òkúta tí àwọn ọmọdé kọsẹ̀ tó di pàtàkì gúnlẹ̀ ògo ní forúkọ rẹ̀ mo tún dúpẹ́ tó pé wọ́n sì tún tẹ̀síwájú láti mọ jẹ́ àgbáyé tí wọ́n jà sí ọ̀ṣun ó ti mọ jẹ́ àgbáyé tí tẹ́lẹ̀ nìkan wọn kò ní jẹ́ pàtí mọ jẹ́ àgbára rẹ̀ ògo ní forúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ atóbìtì gbà wọ́n pé olùwàgbà ẹ̀ṣẹ̀ olùwàgbà wọ́n pé olùwàgbà ẹ̀ṣẹ̀ ìjì mo tún ké olúwa oṣù kọkànlá tuntun mú ọ̀yá ilé mi mímọ́ agbára àṣẹ àtijọ́ láti mọ̀ sọ̀kalẹ̀ láti mọ̀ kọ́ wa láti mọ̀ tọ́ láti mọ̀ dẹ́rẹ́ láti gba gbogbo ògo oṣù tàti wa lọ wájú tó sọ àwọn oṣù tó kọjá láti mọ̀ jẹ́rìí àgbẹ̀ láti mọ̀ dẹ́rẹ́ wa láti mọ̀ fi wà láyé rẹ̀ hàn àyìnbó ojú tó kúrò bàbá ti bẹ́ẹ̀ náà láti mọ̀ dárí wa láti mọ̀ fagbára kan gbèsè fẹ́ràn jẹ́ kó ògo yìí ó sì jẹ́ tìrọ̀ wọn láti gbèsè tìrọ̀ ayé nìkan kan. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Ẹ jẹ́ ká kọrin wa bá mi àtọ̀lọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ̀ ayérayé bàbá mi àtọ̀lọ́run mi ológo dídán fún mi nírànwọ́ rẹ̀ ìjìnlẹ̀ ìfẹ́ kí lérò ká gbogbo ayé àtóbi jù ó lọ́lá orúkọ rẹ̀ ọlọ́run àánú bàbá mi àtọ̀lọ́run mi aláṣepọ̀ títọ́ fún mi nírànwọ́ rẹ̀ ayérayé ó kí lérò ká gbogbo ayé pé ìwọ nìkan lọ́lọ́run lọ́lá orúkọ rẹ̀ ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí gba ọpẹ́ àti yìn fún ìrìnàjò oṣù kọkànlá ìtò tó ń bẹ̀rẹ̀ rere pẹ̀lú wa tó ti ń tẹ̀síwájú rere pẹ̀lú wa ìtẹ́ pé o ti yí ìta ayé nìkankan wá padà àtàwa táwa nígbà tí wọ́n bọ́ wa tí wọ́n wò wá àwa òkúta táwọn ọmọlé kọ́ sílẹ̀ nígbà ní àná ni àwọn láti dé pàtàkì gúnlé báyìí láti sin lọ àti títí lálẹ́ níbi gbogbo nínú ẹbí inú ará náà rẹ̀ ládùúgbò ní orílẹ̀-èdè ànígbọ́n ẹ̀gbẹ́ Olúwa ògbóni fọkàn gba àwọn ọpẹ́ àti yìn
títí àwọn ọmọ yìí ọ láti mọ gbórúkọ rẹ̀ ga nítorí pé ìwọ kò tún dẹ́kun ìwọ kò ní dẹ́kun ìwọ tún mọ tẹ̀síwájú tún mọ síwájú láti mọ jẹ́rìí agbára rẹ̀ láti mọ ṣe wá ní pàtàkì nígbà gbogbo ògo ní forúkọ rẹ̀ bàbá aṣọ wípé ṣe ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó súre fún wa ó bùkún wa bí a ṣe wà ní weekend tá à ń lọ tá à ń jáde nínú ọ̀sẹ̀ yìí tá à ń wọ inú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ní orúkọ Jésù Kristi togotogo àyìn láfi jáde nínú ọ̀sẹ̀ láfi wọ́ọ̀sẹ̀ tuntun mìíràn lọ àìlájà kókó yìí lọ níbikíbi tá a bá dé ayé ọmọ orí ògo ọlá àti wà tí ó lọ nínú ayé wa a sì mọ rí àánú gbà a mọ orí ọ̀fẹ́ gbà a mọ orí ọ̀nù gbà a sì mọ ojú rere gbà ẹnì kọ̀ọ̀kan wa àṣẹ ayọ̀ ó jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa báyìí ìkórè ayọ̀ láì mú ìnira kan dání ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ sì kórè báyìí bẹ́ẹ̀ ni orí kò yẹ padà nígbà tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́wọ́ láyọ̀ orí ọ̀fẹ́ ti bọ́ mọ́ ó fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo fún ayé. Àmín àmín.